ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. Sọ̀rọ̀ àtolúmọ̀ ọ̀tàn ẹbí wọn léèrè pé ṣé lóòótọ́ sógun kò ní àbí òkò ní ṣogun ẹ̀rí pété ẹ bá kíyèsí olúmọ̀ tọ̀rọ̀ kẹ́kẹ́ kò sí sọ́nà fún Ògbómọ̀ṣọ́ gọ́ọ̀mẹ̀ntì tá a gbà ní lórí 5 local government nígbà àwọn olówó àlọ́wọ́ yìí ó ní àwọn wọn tó fún àníwọ̀n ní 5,000 wọ́n ní wọ́ọ̀dù kan lọ ẹ lọ kọ̀ọ̀fà ní gbogbo oṣù wúlẹ̀ local government wọ́ọ̀dù kan lọ lúgbọ́n ní báyàbáyà ti pọ̀jù lásìkò táwa yìí sọ̀rọ̀ lónìí nǹkan rẹ̀ mú olé bá ti ní tí bẹ níwájú ìjọba pẹ̀lú judgment Supreme Court sọ̀rọ̀ lónìí tí bóde gbọ́n la fún Olúgbọ́n wọ́n fún ní ìdíbò wà ọjà wọ́n fún Olúgbọ́n la fún Olúgbọ́n sẹ́ni mọ̀kọ́ ẹni oyè rèé ní ẹni tí ọba mọ̀ lọ ọmọ lẹ́yìn ọba jẹ́ dúró kò lè jà péré sọ̀hún kò sí bí mo ti jọ́ ọmọ báyìí lẹ́yìn ọba jẹ sọ̀hún yàrá tí ọ̀gbọ́dọ̀ wá wà ọba nìkan ló lè wọ bẹ̀ wọ́n bá ti pé bẹ́ẹ̀ ni gbogbo Ògbómọ̀ṣọ́ rí ìjọba mẹ́rin bá wọ bẹ̀ wọ́n wọ òkú ẹ̀ jáde nítorí ẹni tí ọ̀sọ́ jẹ́ ọlá lára rẹ̀ kò lè jà péré sọ̀hún o. ǹjẹ́ lóòótọ́ ṣé Ṣọ̀ún Olúgbọ́n ni. olóòtú àrísọ̀rọ̀ báà ni ẹni ó sì sọ̀rọ̀ yẹn ọmọ tán pẹ́ẹ́pẹ́ dáradára bí ti wọ̀ mọ́ Sọ̀ún àtolúmọ̀ ọ̀tàn tá a bá fẹ́ sọ̀rọ̀ ìtàn tó fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú bí mo ṣe sọ̀rọ̀ fún yín nígbà tá a sọ̀rọ̀ yẹn iná ní tó fi bẹ̀rẹ̀ fún yín kó lè clear ẹ jẹ́ wò. mo jẹ́ kó lè clear lè pé Ọlábánjọ ẹni ọmọ Ọbàtálá màmá rẹ̀ ẹni Ìbàrìbá sẹ́wọ̀n mọ̀ pé Ọbàtálá sẹ́wọ̀n pé ìyàní ọmọ Yemọja sẹ́wọ̀n pé ìyàwó Ọbàtálá ní Yemọja náà nítorí pé ìyàwó Ọbàtálá pọ̀ ọmọ kálukú ni ọmọ fi dá mọ̀ pé ọmọ alágbájá ni ọmọ alágbájá làwọn ọmọ gbé sọ́kùnrin ọgbà bẹ́ẹ̀ ọmọ Ìbàrìbá lèmi ọmọ Yemọja lèmi obìnrin Yemọja náà so ìlú ìyá rẹ̀ lọ́gbà so lọ́wọ́ wà lọ́dọ̀ ọmọbìnrin jagunjagun sí Ọlábánjọ tọ́lọ̀ tún lọ́dọ̀ mi jagunjagun Ọlábánjọ wàhálà ti fẹ́ dé kìí ṣe Ọ̀yọ́ léyìí o kìí ṣe Ọ̀yọ́ eléyìí o Ọ̀yọ́ títí Kàtúngà lọ́ni o ní àti ránṣẹ́ Ọlábánjọ pé ọwọ́ gba àwọn èèyàn àwọn lọ́wọ́ Sùnmọ̀mí ọba Benin ló fi ránṣẹ́ sí wọn pé dàpọ̀ wà lọ yanjú ọ̀rẹ́ nígbà tó dé lè sọ tó ní bàbá gbọ́ kàkà tí wọ́n kàn pẹ́ Aláàfin ilẹ̀ ègé ni irọ́ pátá ni ọ̀dọ̀ Aláàfin l'Ọlábánjọ dé sí Aláàfin ránṣẹ́ s'Olúgbọ́n ni pé gbogbo bí ilẹ̀ mi nígbà tó yá gbogbo mi wàhálà ti fẹ́ mọ̀ tẹ́ ọmọ bàbá mi nẹ̀ tí ọba yanjú wàhálà yìí onífìlà àbúrò l'Olúgbọ́n kìí sáládé ìrántí Aláàfin ni kò sí àṣẹ kan tó Olúgbọ́n lè palẹ́yà Aláàfin yóò lọ gbàṣẹ lọ́dọ̀ Aláàfin ni ìgbà yẹn ti rèé wọn ọ̀dálẹ̀ ní o Olúgbọ́n ọ̀dálẹ̀ nílé Aláàfin nílẹ̀ o torí Aláàfin òfin gbogbo wọn ló gbó tẹ̀lú wọn lọ máa jábọ̀ fún ni wọn ò tó bẹ́ẹ̀ àtẹ pẹ̀lú rẹ̀ ìgbà tó Ọlábánjọ wá dé tó ti pé Olúgbọ́n ti pé tó bíbí akíkanjú ló sì tó bí ó ti pé ọ̀dà òun fẹ́ gbogbo tí ó wà lẹ́yìn ìgbà tó ti dé ibi agbélà ṣe ibẹ̀ ló ti rọ́mọ Àrẹ̀sà ìpàṣàsì làwọn Àrẹ̀sà wà ń gbà kìí ṣe Àrẹ̀sà bíi ibẹ̀ ló ti fi ọmọ Àrẹ̀sà àwọn Àrẹ̀sà alábàtà nídìí ìyá àbòrúgbọ́n tán tàbí wọ́n kò síwájú sí nígbà tó ní pé ogun Sùnmọ̀mí tòkè ọwọ́ àti pé ọ̀dọ́ náà yọ̀gbọ̀ o ṣe é mọ̀ pé ọ̀dọ́ àgbọ̀ o ìlògùn lọ láti lọ bóyá ẹlẹ́mọ̀sán
bẹ́ẹ̀ kèé tó Ọ̀yọ́ tuntun yìí. bẹ́ẹ̀ Aláàfin Ẹ̀gbá náà ní kó dúró ó lóun lo ààyè òun ni. Àdúrà Aláàfin Ẹ̀gbá náà ni pé Ṣọ̀ún kò sógun tí ó borí rẹ̀ lọ́ọ́ máa ṣe lórí ibi tó wà. Olórí ni Ṣọ̀ún ṣe dòní. Ṣọ̀ún lè kan ní ọdún lóògbé tẹ̀lú pé ó ti dìrú lónìí. Gbogbo àwọn ẹyẹ onífìlà àbúrò ni wọ́n. Ìjà àkọ́kọ́ tí Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá láàfin bínú sí torí Olúgbọ́n ni o torí Olúgbọ́n ni ìwé ètò Ògbómọ̀ṣọ́ ni èyí àyẹ́ ti tó fa wàhálà káwọn Ògbómọ̀ṣọ́ tó fi di pé wàhálà ṣẹlẹ̀. Olúgbọ́n eléèrè ni ẹni ọba ní ìwé ètò Ògbómọ̀ṣọ́ lọ́kọ́ lọ́wọ́ pé 69 ìwé ètò Ògbómọ̀ṣọ́ pé 69 níbi ìwé ètò Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ rí o. Olúgbọ́n eléèrè ni àwọn Ògbómọ̀ṣọ́ fi kọ́kọ́ bá Aláàfin jà wọ́n bínú pàwọ̀ tiẹ̀ lọ Ọ̀yọ́ mọ́ torí wọ́n máa ń ṣe ìnájà lọ́yọ̀ọ́ lé ń gbà Olúgbọ́n lọ lọ́jà ìjà pé nàjà mú géńdé lọ ní òkú ẹrú òwú ẹrú wà ń gbà Olúgbọ́n eléèrè ò rí ẹrú kankan mú lọ Ògbómọ̀ṣọ́ ò sì ní í ṣe bẹ́ẹ̀ sáwọn ọdún gbọ́dọ̀ sọ pé àwọn ọ̀pá gbogbo ẹ ti lọ ọ̀dọ̀ Aláàfin rí ni wọ́n wà pa Aláàfin lẹ̀ irọ́ ni. wọ́n nílé Ifẹ̀ làwọn ti wá. jọ́ ń gbọ́ mi olóòtú àwà pẹ̀lú yín. bẹ́ẹ̀ yàn bá wá láti ilé Ifẹ̀ ó kọ́ tọ́da là jẹ́ lẹ́yìn odi ni. bí ogun bá tu ibì kan bẹ́ẹ̀rù rẹ̀ bá sá kò ní dákọ̀ pẹ́lú lágbájá lọ yóò ọmọ lágbájá ni. gbogbo òtún ọmọ pẹ́ láyé láti kíní kẹ́mi tó ti mọ̀ pé èké ti wọnú ọ̀rọ̀ yìí kéèyàn sọ pé láti Ifẹ̀ sí Ògbómọ̀ṣọ́ bíi àwọn bàbá àwọn ti rìnrìn 176 years. tọkàn kanu ẹgbẹ́ ọgbọ́n kí ni mo gbọ́ láì máa rìn lọ́mọ kan. láwẹ́ lọ́dà fòye lóyà irú ọ̀rọ̀ wo lè yí. wọ́n wá ní Ògbómọ̀ṣọ́ o kò tiẹ̀ nílẹ̀ o sẹ́ẹ̀rí àwọn èèyàn ò mọ̀ yàtọ̀ tí ń bẹ́ẹ̀ ni kí wọ́n yàn ọkọ̀ jálága ìjọba àbílẹ̀ fún àwọn lọ́balọ́ba ó yàtọ̀ sọ́rọ̀ ọ̀lẹ̀. wọ́n yàn ní. Olúgbọ́n ò ní ju wọ́ọ̀dù kan lọ ẹ lọ kọ̀ọ̀fà mi ní gbogbo oṣù lẹ́lẹ́ local government wọ́ọ̀dù kan lọ́dún ní. Gbàgbé jẹ́ pé local government kan lọ wọ́ọ̀dù ni wọ́ọ̀dù kan lọ́dún ní mo ò ní ju léèbò kan lọ wọ́ọ̀dù kan. ọ̀rọ̀ rẹ̀ o ṣé máa tọ́ fún mi. Olúgbọ́n ò tó bẹ́ẹ̀ tí ọ̀tà lẹ púlọ̀tì kan lọ́dún alájàsí ọ̀yá bínú Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n kò lè lórí ilé ń jàbàtà Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n Olúwo finu sẹ́ẹ̀mọ̀ pé Olúwo òkè Olúwo àtẹ àti Olúwo fin ọmọ ìyá kan náà jọ ni wọ́n Olúwo gbàgídà lórí gbogbo wọn so lè lórí ilé Olúwo fin pé wọ́n kàlẹ̀ Olúwo fin sáwọn wà láti Ifẹ̀ wọn wà láti Ifẹ̀ ṣé wọ́n yọ Ifẹ̀ kí Olúwo fin ti wá ẹni ìyá rẹ̀ gorí àpèrè ṣé wà láti Ifẹ̀ ẹni ọ̀gá ṣé orílẹ̀ Arẹ̀sápa ni wọ́n lọ àbórílẹ̀ Ọ̀kẹ́ Àgbà ni wọ́n lọ sórí ilé olóko ni wọ́n lọ àwọn èèyàn sọba ọba ní kéèkàn lọ́gbẹ́ Àrẹ̀sá àdúrà kàrẹ Olúgbọ́n elóni sùúrù lérè sẹ́ẹ̀rọ ma ti bá ti fi local government tí bá ti fi kúlù rẹ̀ ìlú rẹ̀ ló kọ́ ni ìlú rẹ̀ ló kọ́ ní bí bàbá wa olóò kábíyèsí Olúbàdàn Imperial Majesty bí a ṣe di ọba tí wọ́n tó jẹ chairman traditional council ẹ̀ẹ́mẹ̀ ló lẹ yẹ́n mi kan dábàá pé èmi ni chairman traditional council Ọ̀yọ́ State Ìbàdàn mo ní gbogbo ẹ̀ ó ní gbogbo ẹ̀ ẹ sọ fún mi ò tí ma bàdàn kò sí. ọ̀sán gbogbo ìtọ́jú ọ̀rẹ́ máa polongo ara rẹ̀ wípé nígbà kan rí eléèrè yìí tí mo sọ fún yìí Olúgbọ́n eléèrè yìí ni làwọn Olúgbọ́n rò pé òkú ni wọ́n ń bọ bí ọba ẹ lọ wo page 69. ọlọ́dọ̀ àwọn lọ́ba wọlé sí. nígbà bíbá ẹ̀ mọ̀ sọ fún ẹ lọ kàwé ètò Ògbómọ̀ṣọ́ ẹ ní wọ́n bá ní lọ́wọ́ wo page 69 nínú mo sọ fún yìí. bàbá Mọ́gàjí ẹ̀yìn máa ń fìwé ẹ̀ ń fẹ̀ rí náà wá. Ògbómọ̀ṣọ́ ní ìpè sí ilé ẹ̀ lọ wò ó bí ẹ wọ́n ti yẹ yín sẹ́yìn ní oníkòyí tí wọ́n sọ báwa ṣe rí Sárẹ́sà ni làwọn náà rí sóníkòyí sẹ́ńgbọ́n mi nígbà wọn kì í Olúgbọ́n ẹ̀ wọ́n ní Ìkòyí ní ilé ìyá sẹ́ńgbọ́n mi o. àwà pẹ̀lú yín. so ilé ìyá wọn ẹnì kò yí o èyí ṣe pé bọ́jà àwọn Oníkòyí ní bàbá kan lóbi náà ìyá kan lóbi ó lọ́kùnrin ṣe tẹ̀yìn kan náà pẹ̀lú ẹ̀ sáájú. wọn ò tán. ó kì í wọn papọ̀ àwọn Olúgbọ́n tó wà mọ̀ l'Ógbómọ̀ṣọ́ àdé ni wọ́n èyí tó ń sọ Olúgbọ́n sáà àgbẹ̀ yàtọ̀ Olúgbọ́n òde ló ti kó àwọn ọgbọ́n dé Ògbómọ̀ṣọ́ tẹ́wí bẹ́ẹ̀ mo sọ fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín sẹ́ni tí mo sọ fún yín pẹ̀lú títí Olúgbọ́n eléyìí yìí tẹ́ ẹ bá lọ wo Johnson Nixon ẹ bá ní pé 2210 1211 ní Johnson Nixon ìkẹ́ tí mo wá fẹ́ fìhàn yìí kẹ́ ẹ lè mọ̀ torí ẹ bá mi dáadáa lónìí kẹ́lẹ̀ the history of Yorùbá àbí bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ lọ wo page 92 tẹ́ ẹ bá wo page 92 rẹ̀ ẹ lọ wo nítorí sọ́nbẹ̀ page 92 ẹ̀rí rèé o bẹ́ẹ̀ ni ẹ̀ tí fún yín page 92 kẹ́ ẹ lọ kà á ó ní this is the Olúgbọ́n at Ògbómọ̀ṣọ́ is a subject to the Ballad of Ògbómọ̀ṣọ́ tọ̀ bàbá Mọ́gàjí kẹ́ tó tẹ̀sí ẹgbàá tún àárín nǹkan. mo jẹ́ bẹ̀rẹ̀ láti ẹ̀sìn báńkà Yorùbá. only but wherever the representative head of the family may be he is completely subject in the ruler of the town he is a baale or a king
This the Olúmọ at Ògbómọ̀ṣọ́ is subject to the parallel of Ògbómọ̀ṣọ́. So ilẹ̀ Johnson district èyí sàwáwí. ẹ bá ń kan Yorùbá. So ìtẹ́ ń gbókè àti àní pé ọ̀fọ̀ àlálẹ̀ ọ́nìyẹ́dì lórí rẹ̀ tó gbogbo ti lè kú ọtọ́ ọ̀sá lọ ọ̀dọ̀ ẹnìkan ìbá àtọ̀dọ̀ bá lé lọ sálọ àbí bá lé àbọ̀bà ó ti dìnnà ń sẹ́ nìyẹn. Abẹ́ ẹnìyẹn ló sì wà. lọ wà Bẹ́ẹ̀ ni tó bá ti sá lọ ọba. tọ́ ọba ti sálọ ọba. tí lè tó tiẹ̀ bá ti tú. Bẹ́ẹ̀ ni abẹ́ onítọ̀ ilẹ̀ ní sí wà. Bàbá Mọ́gàjí inú ìfọ̀rọ̀wérọ̀ tí ọmọ Olúgbọ́n ṣe pẹ̀lú Kọ́lá Olóòtú ọ̀gá wa pèdèpèdè ni Johnson history tẹ kàkẹ́ yìí náà làwọn náà ń rí fáàsì yìí sáwọn àwọn òrí bẹ̀ka ni. Ṣé ẹ mọ̀ pé ẹni tí ó bá dogun gbógun lọ́wọ́ pa ìtàn títàn tí òye wọn tọ́jú wọn bí ọ̀pọ̀ ẹ rí i pé tẹ bá kíyèsí Olúgbọ́n tọrọ pé kò sí sọ́nà fún Ògbómọ̀ṣọ́ láǹdì gọ́ọ̀mẹ̀ntì tá a gbà ní lórí 5 local government nígbà àwọn olówó àlọ́wọ́ yìí ó ní àwọn wọ́n tó fáìní wọn ní 5,000 wọ́n rí ìfáàsì pé gbogbo etí ń bẹ nínú Supreme Court judgment tí ọba Ajagungbadé gbà ní Supreme Ajagungbadé fasọ Aláàfin of Ọ̀yọ́ wípé etí ń bẹ ń bẹ sọ̀nlẹ́sọ̀ pé lo sọ̀nà fún Ògbómọ̀ṣọ́ láǹdì lé lórí nígbà tí èso pẹ̀lú mi wọ́n dẹ̀ fáìní wọn ní 5,000 naira ọ̀rọ̀ rẹ o. tó bá ní di kọ́pì kí ni mo lè fún. Bẹ́ẹ̀ni Bàbá Mọ́gàjí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ látàárọ̀ ẹ̀ mọ̀ ń ṣẹ̀rí ọ̀rọ̀ tó kìlì sí ti ní ọ̀rọ̀ rẹ o. ẹ fòye ní ẹ̀rí kan ní ẹ̀sìn tẹ́ lọ wò ní òwe tó Ògbómọ̀ṣọ́ gbogbo ẹni ọba jọmọ Ògbómọ̀ṣọ́ ẹ lọ wò ó bẹ́ẹ̀ ni mo sọ fún yín. kì í sọ̀rọ̀ gọ́gù yìí. kì í ṣe mo rò kẹ́yìn ọmọ sọ pé kíní ṣé mo pé ní àsìkò kan wà ẹ ti ń gbọ́ mi wọ́n ní tẹ́ bá wo page 115 page 50 ìwé tó Ògbómọ̀ṣọ́ wọ́n ní lẹ́yìn tí Ọ̀túnlá sá lọ tán ni òun pé tóyè níyà ránṣẹ́ lọ láti wo bòde wàlẹ̀ yìí ká sẹ́ńtọ́ nígbà tí Gbágúndé Làkà níbi táwọn ń pè lára wọn ni ó kẹ́mọ́ owó ẹ̀mọ́ gbọ́ tó dé Làkà àwọn ìlú dádúró láti sọ ẹ̀dọ̀ ọkàn wọn láyé Abúrúmọ̀kú olóyè kan kò rí àyè láti sọ ẹ̀dọ̀ ọkàn wọn sẹ́ńtọ́ láti sọ ti ọkàn rẹ̀ wọ́n ní so lẹ́yìn ìgbà wọn ní ọba tó wá dé gbà yẹn ní Gbágun nítorí náà nígbà tí ó dé Làkà àwọn ìjòyè sọ pé Gbágun ní láti pín gbogbo bòde sẹ́ẹ̀mọ̀ pé mo di yóò Ògbómọ̀ṣọ́ ká gbogbo àwọn jagun ní pé kó pín bòde wọ́n ní bòde ọ̀nà Ọ̀yọ́ jẹ́ ti Ọ̀tún Balógun sẹ́ńtọ́ ọ̀làbọ̀ sí ọwọ́ Balógun Odúfọ́pọ̀ bòde ọ̀nà Ọ̀yọ́ jẹ́ ti Ọ̀tún Balógun Ayọ̀ọ́lá bòde ọ̀làbọ̀ sí ọwọ́ Jagun Ọmọní alọ́kọ̀mọ́rò ni a fi fún Òǹpẹ̀tù sẹ́ńtọ́ bòde ọ̀nà Ọlọ́rin nìkan ṣoṣo ní ti bálẹ̀ mo gbọ́ nǹkan dáadáa wọ́n wá ní bóde ẹ máa gbọ́ wọ́n ní bóde gbọ́n la fún Olúgbọ́n wọ́n fún ní ìdíbò wa ọ̀yà wọ́n fún Olúgbọ́n la fún Olúgbọ́n sẹ́mi mọ̀kọ́ ẹni oyè rèé ni ẹni tí ọba mọ̀ lọ́ọ́ mà ẹni lọ́ọ́ ká pẹ̀lú 115 ìwé tó Ògbómọ̀ṣọ́ tó sì fẹsẹ̀ múlẹ̀. ẹni ẹ̀yìn rẹ̀ ní láti rí pé mo lẹ́ nǹkan mọ̀ ọ̀dà bàbá. so Olóòtú mo wá fẹ́ fún yín ní àpẹẹrẹ kan sẹ́ǹgbọ́n mi wọ́n á fi local government ìpínlẹ̀ o òjò èyáwó èyáwó ìwọ ọmọ wọ́n á fi local government ìpínlẹ̀ wọ́n á fi pínlẹ̀ wọ́n bá fi local government pínlẹ̀ ṣé Olúọba Ṣógbólúwa local government kọ́ wà níbi táwọn kábíyèsí ògbódì ti ń ṣe òjé gangan Ṣógbólúwa local government kọ́ wà wọ́n bá ti gbọ́n fi local government pínlẹ̀ Ṣógbólúwa Àjáwà Àjáwà ni tẹ́ bá wá fún inú ààfin wa ìdàgà ẹgbẹ́ mo ti fún láwọn ìgbésẹ̀ tẹ́tí mo ti tẹ̀gbé last time ẹ̀yin náà ìwádìí ní ẹ̀bí wọn lẹ́nu ti fẹ́ tọ́ka yín sí kánà wá sọ̀tàn bẹ́ẹ̀ kan sọ tí wọ́n bẹ́ẹ̀ pé Lábànjọ́ o ń lo bí Ògúnlọlá o ìyá tó sì bí Ògúnlọlá ọmọ rẹ̀ sani yes so Ògúnlọlá gangan wá rè ìyàwó tiẹ̀ tó fẹ́ Èkìtì ní o àwa bẹ́ẹ̀kìtì kan bá ti wáyé ọ̀rọ̀ yóò ọ̀nà ńlá wa Èkìtì ní tẹ́ ẹ bá lè kíyèsí Èkìtì àtàdéhùn 5 and 6 ni wọ́n o ẹ rí i pé ìgbà tí wàhálà dé pẹ̀lú Ògúnlọlá ṣé ìyá wa ṣé ọ̀jẹ̀sẹ̀ rárá Èkìtì ní ìyá wa tẹ́ ẹ bá wá wo ìgbà tó lórí bàbá wa torí Dómìnóró ọmọ Ògúnlọlá ni ẹgbẹ́ Ògúnlọlá gbèsè tán ìgbẹ́ gbogbo yàpèrè bàbá ńlá rẹ̀ nígbà tí Dómìnóró kù bàbá Kúmóyèdé lọ́wọ́ bó yàpèrè Kúmóyèdé ìwà làláyà 5 tó bímọ 5 tí má ràkùn síjọba ṣé ẹ mọ̀ pé màmá tó bí Oyèjì Àkànní ọmọ Aláàfin Ọ̀yọ́ lé ní ẹ sọ bẹ́ẹ̀. màmá tó bí Olúwùsì àwọn Ajagungbadé àjàṣẹ́pọ̀ ni Láyọ̀dé ní àgọ́ wọ́n bá gbà làṣàdé ìràwọ̀ ṣé ti rí bí àwọn ọmọ láì dáhùn bàbá wa ṣe wá báwọn ìyá wa ṣe wá àníbàwá náà ṣe ń sọ yìí káwọn náà. mo fẹ́ mọ ọmọ Olúmọ tó bá fẹ́ dáhùn mo fẹ́ kọ́ sọ Olúmọ tó lo 176 years lọ ọ̀nà Fẹ̀sùngbòmọ̀ṣọ́ tó fi rìn dé tó fi rìn mo fẹ́ mọ̀ tí mo ò lè bí ọkọ̀ kọ́dé sí mo fẹ́ mọ̀ sábẹ́ Aláàfin lọ́wọ́ àbí ńkọ́ afẹ́ mọ̀
tí wọ́n lò mọ́ ọ̀tẹ̀lú àfẹ́mọ́ sábẹ́ adé kọ́rọ́nẹ̀t àbúrò ẹ̀mí òwe tó gbọ́mọ̀ sọ pé ọba aládé àbúrò ọ̀hún àbúrò ni wọ́n máa ń bímọ lóko pé àtúndì aláàfin rẹ̀ bẹ́ẹ̀ ni ilé ìgbà tí ayé ń lajú bọ̀ ẹ̀jẹ̀ yìí gbàgbọ́ pé gbogbo àyíká Ògbómọ̀ṣọ́ ìpátá ìlà aláàfin ti ń gbà sàkọlẹ̀ àríkà bẹ́ẹ̀ àríkà. ìgbà tí Ajagungbadé bàbá wa wọn bá lè gba ìwà o nígbà táwọn bàbá ńlá wa gòlè lè máa sọ àwọn bàbá ńlá yín ti sọ pé ògbó èlé pẹ̀lú ilé ẹ̀wọ̀ gbọ́dọ̀ ní problem tẹ ẹ wá tó wá béèrè ìtẹ tí a ti fi agbára tá a ní tá a ti lò fún yín láti ṣèfún yín nìṣòro ẹ wà tó pẹ́ fẹ́ gbà á kò pọ́sibù ilé fà á tó bá ṣe pé bàbá ò sọ̀rọ̀ wọ́n yọ̀ dalẹ̀ fún adé odò ọba pé kí wọ́n mọ̀ bá ṣe sọ lórí kíní jẹ́bẹ̀ téèdé dógún téèdé làjú ẹ̀ téèdé alátẹ̀ ọ̀tẹ̀ téèdé pàgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kìí ṣe ibi tí wọ́n ń júwe pé ọwọ́ àárín yẹn local government yẹn. àwọn ọba àgbà náà lẹ́rìí yẹn jẹ́ fún sọ̀rọ̀ ní kóòtù èké Aláàfin Ọ̀yọ́ ìlàfin wọn ìṣùpẹ̀ kan gbogbo wọn ní ẹjẹ́ ìgbé sọ eégún lórí bọ́ bàbá sí ni níbo wọ́n ti gbé Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ rẹ o Ògbómọ̀ṣọ́ wọn ti gbé kẹwàá máa gbé ọmọ wọn bò ó yà wá náà lẹ́nu ọmọ wọn ní bó yà wá lẹ́nu nígbà tá a rí àwọn nìkan ó sàmọ̀ pé lẹ́yìn ọba dédúlówó kò lè dàpẹ́lẹ́ sọ̀n kò sí bí mo ti dán ọmọ báyìí lẹ́yìn ọba ti sọ̀n yàrá tí ọ̀gbọ̀dọ̀ wá wà ọba nìkan ló lè wọ bẹ̀ wọ́n bá ti pé bẹ́ẹ̀ ni gbogbo Ògbómọ̀ṣọ́ rí ìjọ ọba mẹ́ẹ̀ bá wọ bẹ̀ wọ́n wọ òkú ẹ̀ jáde nítorí ẹni tí ọ̀sọ́ jọ lára rẹ̀ kò lè dàpẹ́lẹ́ sọ̀n wò. ṣùgbọ́n ọ̀dọ̀ ti wá mí Gàmbàrí ọba àmọ́ sọ rárá bómi ọ̀sà tí mo kọ́ fà wá yes kó tí mo kọ́ fà wá mo fẹ́ fún yín lápẹ̀lẹ́ kẹ́fì lè mọ̀ pé ọba tí bá ń ti fi local government yìí ṣe wọn ò níyì ó kọ̀ ní tí a kọjá máa gbẹ́yìn kò nílẹ̀ kò ló kọ́ ọmọ ló kọ́ ni o bẹ́ẹ̀ bá ló kọ́ àmàdé akọ pé àwọn èkìní kẹ́ local government àwọn òmìnira àti léwu orí mi wá tóbi ju ọlá mi wá tóbi ju gbogbo wọn ní local government mo wá fẹ́ fún yín lápẹ̀lẹ́ kan tẹ́gbọ̀n mi wà pẹ̀lú yín ní Ògbómọ̀ṣọ́ South tó ń sọ̀rọ̀ rẹ̀ kò sí mọ́ kankan wọ́n kẹ́rù pẹ̀lú ọba tilẹ̀ chairman traditional council ní local government ìlú nílẹ̀ ìlọ́hùn ìlú ń sàpapọ̀ ní South ìlú ń jẹrù pọ̀ ní South aláṣọ gbogbo ọmọ ẹsẹ̀ nílẹ̀ tí a lọ́nu ẹ wá máa gbọ́ kí n sọ fún àtìkan fún lónìí alẹ́ òkèlè ní nílẹ̀ South gbogbo ọlọ́dẹ èdè alẹ́ òkèlè ní nílẹ̀ bẹ́ẹ̀ ẹ wá máa gbọ́ lóye tiwa ní Yàkù àbí Yàkù nílẹ̀ North ó ní South ó tún wà ní lójú local government ilẹ̀ rẹ̀ bọ́ bẹ̀ máa abẹ́rẹ́ ní North ó ní South ilẹ̀ rẹ̀ tún fẹ́ bọ́ sùn lérè tí wọ́n máa fi lẹ̀ pín wọ́n fi pínlẹ̀ òun wọn ò fi local wọ́n máa lẹ̀ bàbá rẹ̀ òun bẹ́ẹ̀ ni wọn ò fi pínlẹ̀ òun ààrẹ aláṣà tẹ́wọ̀ wọn nílẹ̀ North ibìkan bọ́ South ibìkan bọ́ Surulere ilẹ̀ wọn náà sì ni. ilẹ̀ wọn náà sì ni kí wọ́n máa lọ pé mi lọ máa Surulere nínú wa ni ẹ̀dá local government tó ọ̀dọ̀ máa Surulere àwọn ọ̀wá náà lálẹ́ rẹ tẹ́lẹ̀ kí local government tó dé ni. wọ́n tẹ́ bá jẹ̀ lọ gbó gbogbo 1970 1973 71 78 àgbèrò gbogbo bẹ́ẹ̀ ni nígbà téèyàn ní baálé ládùúgbò ni wọ́n. yes the only secondary school tí ń bẹ nígbà Gàmbàrí community high school Ògbómọ̀ṣọ́ ni wọ́n sẹ̀ change recently go and find out ìgbà àti Gàmbàrí ní àjọdáwọ̀ jọ sí secondary school yẹn wọ́n sẹ̀ change sí Olúgbọ́n high school àbúrò mẹ́kẹ́ni ẹ wá wo àrà táwa ti dá wọ́n wá fáwọn àgbà tó gbòde gbogbo tán sọ Yàkù ibẹ̀ Olúgbòde ló sì mọ wá òun sáfàjọ lọ padà síbẹ̀ yẹn babaláwo ni wọn kọ́wọ́ lọ sọ téèyàn bá ń tẹ̀yàn kéèyàn mọ́ tara rẹ̀ gbogbo wa láti ilé Ifẹ̀ wọn gbogbo. wọn ọmọ àdírẹ́sì ni ẹni ó sọ̀rọ̀ yóò mọ àdírẹ́sì ni wọn mọ̀ ebi àti sọ̀rọ̀ bíi mẹ́ta ebi ò sọ fún yín pọ̀ bò tu àlà wa ẹ sọ bẹ́ẹ̀ ọmọ Bàtálá ni wa ẹ sọ bẹ́ẹ̀. Oòduà ti mọ̀ tó Bàtálá ń fẹ́ ni Oòduà náà tó bá yàn dé ọmọ Bàtálá ń fẹ́ ni tẹ́ bá dókè o ẹ máa rí méèyàn ṣé ẹ gbọ́ mi ẹni ọba ti dé lórí nífẹ̀ẹ́ ìlú lórí wa mo fẹ́ gbọ́ Yorùbá mi nílẹ̀ Yorùbá ẹni ọba dé lórí nífẹ̀ẹ́ olórí wa ni torí pé bàbá rokoroko èyí wọ́n fàbọ̀lé ẹgbẹ́ nù ibẹ̀ láti máa tọ́ka sí. ṣùgbọ́n bàbá ń sọ̀tàn lọ a sọ dáadáa táwọn Aláàfin ṣe ṣe pẹ̀lú wa táwọn náà bá sọ bọ̀ wọ́n gbọ́dọ̀ ṣe dáadáa táwọn ṣe pẹ̀lú wọn
tí túmọ̀ sí pé ìtọ̀yọ́ kò pé gbóògbómọ̀ṣọ́ ò bá kọ̀ọ̀kan bí tó ìtò Ògbómọ̀ṣọ́ tó sì pé wọn bá ẹ rí i pé gbogbo géèmù tí ẹni ọ̀sọ̀ lọ sọ ọ̀dà kan Ọ̀yọ́ kẹ̀kẹ́ sí ó ti gbàgbé lídà rẹ ọ̀gá rẹ tí wọ́n jẹ́ ẹ̀wọ̀n nílé Ifẹ̀ làwọn ti wá dá. yóò wọ́n fòrò wọn ṣe wọn mẹ́ni ọ̀tẹ̀lé ni ebi wo ni wọ́n ti sọ lọ́yọ̀ pé ẹ̀yin lọ̀gá wa ẹ̀yin la fi wájú ẹ̀lẹ́ wọ́n ti wá gbàgbé ọ̀gá nù bàbá ń parọ́ fún ẹni lò bàbá ní èdè tó dé lẹ́mọ̀ tó mọ́ pé ojú ti là sẹ́gẹ̀tì bẹ́yẹn kálukú mọ́ tó mọ́ ẹbí wọn léèrè pé sí lóòótọ́ sógun kóyún àbí òkóyún ṣógun kó wọn àbí òkó wọn débi ṣé kí láà máa parọ́ fúnra wa sí. dàdí ọ̀rọ̀ yìí sí ọ̀dà ṣe gbogbo bí njó ní. ọ̀rọ̀ ní ọ̀kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní ọ̀kan bẹ́ẹ̀ wọ́n ní Ìkòyí nílé ìṣá sẹ́ńgbọ́n mi ìgbọ́nrẹ́rẹ́ nílé bàbá àbí tó ibi orí bá dáni sí ìlà àgbẹ̀ Ògbóbàdàn ọgbà awẹ́ tó ojúkanu wọ́n àwọn gbogbo ká tó débi. ẹnu ìtàn lọ sọ bẹ́ẹ̀ wọ́n lọ wo ọ̀rọ̀ tó ní rìsíìtì ní. nígbà tí èsì pé mi mọ̀ ọ́ ìtàn lọ sọ bẹ́ẹ̀ ó sì wà láti prove ẹ̀. ọ̀dà bẹ́ẹ̀ bá dẹ̀ kíyèsí sẹ́ńgbọ́n mi olóòtú àwọn tó jẹ́ Olúgbọ́n tá a mọ̀ lọ́jọ́ mọ̀ Olúgbọ́n tá a mọ̀ àwọn tí ń ṣẹlẹ̀ ń pè ní ẹ̀dùn mọ́ wọn lórí àwọn mọ̀ pé ọ̀tẹ̀ kò bọ́ tí mo bá sọ fún yín pé nígbà tí ìwé ògbó ìtàn Ògbómọ̀ṣọ́ prove pé nígbà tó Olúgbọ́n lòun fẹ́ padà sáyé òun láyé Ajagungbadé the first ó ní tó bá padà lòun ọ̀fẹ́ lòun ìrọ́pò Oyèdépò lòun fi rọ́pò èyí tí mo bá bọ̀ látẹ̀kan ó ti yẹ kẹ́ ẹ mọ̀ tí mò ń wí ẹ gbọ́ mi dáadáa ṣe rí ẹni tí ó gbọ́ mi lórí yóò pàtàkì tán kéèyàn tó sọ lọ́dún tó yóò ṣe wàhálà jọbọ ní gbogbo ìgbà tẹ́yìn náà wà ní kékeré ṣé ẹ tiẹ̀ gbúrò pé ọba kan bẹ yàtọ̀ sísọ. rárá o. ẹbí ọba ti kọ pé ọba béèrè gbẹ́jọ́ bóyá ní ẹ̀sán ní wàá kàbí kíní ẹ bá ní kí lọ́kọ̀ ọba lóyún ẹ̀kọ́ bí ẹ̀kọ́ lórí pé orúkọ ọba Ògbómọ̀ṣọ́ ní kẹwàá kọ kàbí ẹ̀mẹ́ wọ́n wọ́n jí lédi jàgùn lọ́nà kárí mi nìtumọ̀ rẹ ìràwọ̀ ń pè ní Ọ̀yọ́ ẹni ìràwọ̀ rẹ̀ bá yẹ òní máa ṣẹ̀ṣẹ̀ ẹni ìlú lẹ́rọ bá wa ti ń ṣe gbogbo yẹn kásá lè mọ̀ mí ẹni tí ọba ti sọ láwùjọ lè wọlá ẹ kàn máa wá kàn máa gírámì máa ní pé àwọn ẹ̀tajà àti ẹ̀dá ìkàtí pẹ̀lú àwọn òun ṣe bẹ́ẹ̀ yẹn tiwa tí wọ́n òun ṣe bẹ́ẹ̀ yẹn we have fact a ní judgment Supreme Court nígbà táwọn sọ pé àwọn ẹlẹ́nu l'Ógbómọ̀ṣọ́ nígbà tá láàfin sọ pé no ojú ẹ máa ṣe nǹkan báyìí wọ́n dáwọn ò lọ kóòtù kí ló dé tí wọ́n pẹjọ́ wọ́n kí ló dé tí wọ́n pẹjọ́ tó fi jẹ́ pé wọ́n dìrọ̀ mọ́ sọ ní pé ọ̀dà àmọ̀ sẹ́lẹ̀ ní kóòtù sẹ́yìn ọ̀dà náà fẹjọ́ fún lápẹ̀rẹ̀ kan ní Òṣùpá àwọn náà ní ilẹ̀ sẹ́mínárì ní gangan tó Òṣùpá sí náà ti kọ́ wà sẹ́rí báyọ̀báyọ̀ ti pọ̀jù lásìkò táwa yìí sọ ló ní nǹkan rẹ̀ mú olé bá ti ní tí ń bẹ níwájú ìjọba pẹ̀lú judgment Supreme Court sọ lónìí. tí ìtàn náà sì bá kẹ̀. ìjọba kí ẹ ṣùgbọ́n torí pé sọ̀hún ọ̀dà fún bí àpẹẹrẹ ǹsì ẹni mo kálẹ̀ ẹ̀yìn Yakuni bàtí ọ̀tẹ́ni kẹ́ni ni jagun gbogbo wọn sọ̀hún ìtàlẹ̀ nìkan kan kálukú wọn ní ìfilẹ̀ wọn sọlá inú a ti dùn wọn lọ táwọn máa kiri pápá kiri sọ̀hún lè ṣe bẹ́ẹ̀ yes. ẹ jẹ́ kó gun yìí ó mí ní tá à ń retí pọ̀ l'Ógbómọ̀ṣọ́ wáyé o à ń retí kápítà ni o ìlú tí ọba gba kápítà gbogbo ọba tó bá wà ń bẹ̀ tí wọn bá fọwọ́sowọ́pọ̀ wọn èrí gbà o mo fẹ́ kẹ́yìn ìdílé Ṣọ̀ún ìdàtẹ́mú lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ fi bọnú àkọ́ kì í tásìkò ẹ dákun ẹ má lo ìdà yìí ọ̀nà gbàtà lé ló pọ̀ ìdà ká lò ó kẹ́ni tí èso ọmọlé oyè tó jókòó lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kó lọ ẹ bá wa lò ó sì ẹ má lò ó sí pé kẹ́ ẹ má bọ́ àwọn baba ńlá baba wa tí wọ́n ti sùn Aláàfin sì ni aṣíwájú wa kí ló dé bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa lọ́gbọ́dọ̀ wà torí àwọn èso máa lé o. mò ń fi àkókò yìí mò ń fi ń rọ gbogbo ọmọ Nàìjíríà tí mò ń sì ń rọ gbogbo ọmọ Ọ̀yọ́ state lábẹ́ gọ́fúnà Olúwaṣèyí Mákindé gbogbo yín ni mò ń rọ̀ ẹ dákun ọ̀rọ̀ tó ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ wa látàrí lọ́balọ́ba mo bẹ̀ yín ẹ má wo ọ̀rọ̀ yìí ràn ẹ̀yin ìdílé Ṣọ̀ún kò sógun kò sọ́tẹ̀ láàrin àwa pẹ̀lú yín pẹ̀lú ìdílé Olúgbọ́n à ń bẹ lálàáfíà ogun ìbú yìí pé tá n bá bá rẹ ta ní kíní àwọn tó kó wá yìí ẹ̀yin náà mọ̀ pé wọn èso ọmọ Olúgbọ́n o tó sì jẹ́ pé ọ̀rọ̀ wa wà nílé ẹjọ́ tá à ń tọrọ kí Ọlọ́run kó dákun kẹjọ́ náà kó parí rọrùn kó gba ẹ̀tọ́ àwọn baba ńlá baba wa padà fún wa lẹ́yìn eléyìí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí mo fẹ́ kí baba wa ọba Ghandi tìlú Ògbómọ̀ṣọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí lórí rẹ̀ nítorí kíni ẹ̀yin lẹ́rù wà lórí yín o ẹni ó bá lẹ́rù lórí
tó bá wọṣọ funfun kìí sún mélépo ẹ má jẹ́ kélépo ta epo sápò àláyìn nítorí kíni ẹ̀yin pẹ̀lú wa nídìílé Olúgbọ́n nǹkan kan náà ni wà kódà bá máa ń jà sọ̀rọ̀ la ìbúra wa báyìí ló ṣe rí la fi yanjú rẹ̀ kò sí kìtìkàǹkó ń bẹ̀ ẹ dákun mo wá ń fi àkókò yìí bẹ̀ yín èmi Prince Suleiman Adéyẹmí Pópóọlá Òrìṣàfayọ̀ mo fẹ́ kẹ́yìn ìdílé Ṣọ̀ún ìdàtẹ́mú lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ fi bọnú àkọ́ kì í tásìkò ẹ dákun ẹ má lo ìdà yìí ọ̀nà gbàtà lé ló pọ̀ ìdà ká lò ó tẹni tí èso ọmọlé oyè tó jókòó lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kó lọ ẹ bá wa lò ó sì ẹ má lò ó sí pé kẹ́ ẹ má bọ́ àwọn baba ńlá baba wa tí wọ́n ti sùn ẹ jẹ́ wọn forí lélẹ̀ àwọn baba tí yín náà forí rọrùn lélẹ̀ a gbà pé n ti ń ṣẹlẹ̀ yìí àwọn ìjọba wọn gbé wá àwọn ìjọba náà wọn ó sì gbé kó ń bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run mo wá ń fi àkókò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ tá à ń jọ ń ṣàṣepọ̀ ẹ dákun ẹ má wo ohun tí ń ṣẹlẹ̀ yìí ẹ wò kó dé ni yóò sì lọ ni pẹ̀lú ògo Ọlọ́run mo wá bẹ̀ yín lákòókò yìí ẹ̀yin gbogbo mọ́gàjí ìdílé Ṣọ̀ún àti gbogbo mọ́gàjí ìdílé Olúgbọ́n ẹ dákun bẹ́ẹ̀ ṣe bá tí à ń ṣe pẹ̀lú ara wa bẹ́ẹ̀ ni ẹjẹ́ àjọ máa ṣe títí tílé ẹjọ́ fi dájọ́ wa yìí tẹni tí ọ̀tọ́ sí dúkìá wa tí ó fi gbé dúkìá wa lẹ̀ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìdílé Ṣọ̀ún tẹ́ ẹ bá gbọ́rọ̀ tá a sọ yìí tí èmi Prince Suleiman Pópóọlá Òrìṣàfayọ̀ tó yẹ pé baba ńlá baba mi Àjàyí Òrìṣàfayọ̀ ló tẹ orílẹ̀ gbọ́n Olúgbòde ló kó wá láti Ìgbòho mọ̀rẹ́ Ilé Ifẹ̀ láti dìde Aláàfin sì ni aṣíwájú wa kí ló dé bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa lọ́gbọ́dọ̀ wà torí àwọn èso máa lérò tí ó dá lérú mo wá bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo fi àlùkùránì táwọn èèyàn fi ṣàdúrà tí wọ́n gbà mo bẹ̀ yín ìdílé Ṣọ̀ún mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mo fi báíbù tí wọ́n máa ń ké ní ṣọ́ọ̀ṣì tí máa ń gbà tí nǹkan ìbí bàjẹ́ mo fi bẹ̀ yín ìdílé Ṣọ̀ún mo tún wá fi ogun ọ̀jà l'Ògbómọ̀ṣọ́ bẹ̀ yín mo fi gbogbo ohun táàjọ máa ń ṣe tọ́jẹ́ ìdílé ọba ní máa ń ṣe l'Ògbómọ̀ṣọ́ ibẹ̀ yín mo fẹ́ kẹ́ ẹ dákun ẹ jèbù rẹ awolowọgbọ bàbá wa ọ̀hún pé tó Ògbómọ̀ṣọ́ ẹ dákun ẹ jẹ́ kógun yìí ó mí ní tá à ń retí pọ̀ l'Ògbómọ̀ṣọ́ wáyé o à ń retí kápítà ni o ìlú tí ọba gba kápítà gbogbo ọba tó bá wà ń bẹ̀ tí wọn bá fọwọ́sowọ́pọ̀ wọn èrí gbà o ẹ má jẹ́ káwọn ìlú mi gbà mọ́ wa lọ́wọ́ o nítorí pé kí ni ìdùnnú wa ní ká gba kápítà ní gbogbo ọba bẹ́ẹ̀ ó fi ní gbádùn táwọn tó táwọn ayọ̀ mo bẹ̀ yín lórúkọ baba ńlá baba mi Àjàyí Òrìṣàfayọ̀ Olúgbọ́n Olúgbòde tó kó wa wá ọmọ mẹ́ta ni òun ló bí Ògúngbadé òun ló bí Àjàyí Òrìṣàfayọ̀ òun ló bí Tanímọ̀ní gbogbo òtàn ẹ̀rọ tí wọ́n ń pa káàkiri mo mọ̀ pé níjọ́ kan nǹkan yìí yóò tẹ àwọn ọmọ onídúkìá lọ́wọ́ mo wá bẹ̀ yín lórúkọ Ọlọ́run pé ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ kó gun omi mo fi àwọn bàbá wa tó ti lọ mi bẹ̀ yín mo wá fi àlùkùránì tèmi ké mi bẹ̀ yín tó jẹ́ pé gbogbo tá a bá fi tọrọ ìmọ̀ rí bẹ́ẹ̀ ni tí mo gbà pé ẹ̀tọ́ wa yìí yóò bọ̀ wá sí wa lọ́wọ́ ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ Nàìjíríà ò ní bàjẹ́ Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ orílẹ̀-ègbọ́n ò ní bàjẹ́ o gbogbo agbègbè Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní já rógun àrógun rí a sì ní rógun ọ̀rọ̀ mi kò jù báyìí lọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí èmi ni Suleiman Pópóọlá Òrìṣàfayọ̀ ọmọ Olúgbọ́n àgbé bàbá ọba yàmù èmi lọ́mọ ìrù ọ̀kẹ́rẹ́ òjòmi ọba ó tòrò bómi ọba òtòrò kí lọ́mọ ọba ó bùbùn gbù ẹ̀ èmi lọ́mọ Olúgbọ́n àgbé ọmọ ogun lọ́sàn-án olè lóru èmi yẹn sọ olè tí kásọ kẹ́wù kọ́ olè tí kóbìnrin ẹni ní ọjọ́ ọ̀tọ́jọ́ tá a ríjà lókè ilérin ẹni ó kúrú ń tiro ẹni ogun ń bẹ̀rẹ̀ Òrìṣàfayọ̀ kò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni òkú rí ó dúró sansan bí ọ̀pọ̀ òrìṣoko bàbá ńlá bàbá mi tó tẹ orílẹ̀ gbọ́n nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí o. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀ún Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n o. Olómi Ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹtẹ.
àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.